fẹ́ wá fi fulanize wa, wọ́n fẹ́ wá fi arabize wa, wọ́n fẹ́ wá fi colonize wa kí wọ́n lè gba ilẹ̀ wa. Ó ti ń fojú hàn kedere. Ó kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mú kí wọ́n pa kó bójú ọjọ́ ṣe rí mú kẹ́yìn ìyá mú kẹ́yìn bàbá mú kí ẹ̀gbọ́n mú kí àbúrò. Èwo la mú wá fún wa lọ́jọ́ títí òní. Eléyìí là ń pè ní wípé ó gbẹnu tán. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Ọba tó lohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Títóbi fún Ọlọ́run. Èyí tá mú wá lọ́jọ́ títí òní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tí ẹ bá gbọ́ dé ibi tí mo ti sọ̀rọ̀ náà wípé ìwọ tó bá ń ṣọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá pàtàkì, ọmọ kóòtù òjíire tíátíá, kárígò, ò ní ìdí àti dúró wo fídíò yìí. A yọ̀ǹda ẹ̀. Òun bá jẹ́ èèyàn méjì péré ló ní interest sórí Think Yorùbá First. Òun ló ní fídíò yìí. Torí wípé kí ni? À ń láti mọ̀ wípé agbára wa kọ́, ìmọ̀ wa kọ́, ó yẹ kó máa ṣe wá ní kàyéfì wípé Ọlọ́run tóbi o. Òun ló ń pè ní pé ó tóbi lọ́ba. Ó tóbi lọ́ba ló yẹ ká máa porúkọ Elédùmarè tó lágbára lórí ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ìyá bàbá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi, ẹ lọ ṣe cup of tea yín, ẹ lọ ṣe cup of coffee yín. Kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́, kẹ́ jẹ́ kí n wá máa gbé wọn wọlé lóríṣiríṣi. Eléyìí ṣe kí ni àlògbẹnu tán sẹ́. Think Yorùbá First. God bless you. Ẹ máa bá mi kálọ. Àjọkẹ́. Jókòó. Sún mẹ́yìn. Jókòó síbẹ̀. Wàá máa wò pé gbòòrùn. Wàá máa wò pé ewó tún lélẹ́yìí. Gbòòrùn dáadáa. This is lion laps. Àjọkẹ́, ìtàn lion lélẹ́yìí. Lánàá tí mo jókòó sí live stream ni olóore kan bá wọlé ló bá ní, oh, I am so much in love with Àjọkẹ́. Even though I don't understand your language, I don't understand what you say to her, but whenever I watch your video, it makes me happy. Wow. Na so she throw one big lion do yeah. Na so I handle the lion. I carry the lion, I put her inside my wardrobe. Now I go cut the lion leg. Now the 2 lion leg with this. Tomorrow you will chop the lion chest. But for now, we will deal with the leg. We will deal with the leg. Right? Username, God bless you. Username, God bless you. Username, God bless you. You no go fall. You no go lack. Up for you. You. Thank you so much. So what do we do now? You know, as usual, I will go and cook it. But I will give you step down. You know, step down. Step down. Come back now. Ṣé mo ní kó lọ ni? Possibly back kó jókòó. Mo ní step down. Ṣé down wá ní máa lọ? Ló ń ṣe. Over. Jesus Christ is ṣàánú fún mi. Baba ṣàánú fún. Baba fẹ́ mú mi kí sí baba ṣàánú fún. Lórúkọ Jesus Christ baba. Àmín. Àjọkẹ́. Jókòó. Mo ti ṣe tán, mo dẹ̀ ṣe jiná. Sórí bí bẹ́ràn ṣe pọ̀. Eléyìí ẹ lè jẹ tán lálẹ́ yìí o. Ìwà àtàkàn ni ẹ máa jẹ ń bẹ lálẹ́ yìí, ẹ tún máa jẹ ń bẹ láàárọ̀ la. Tẹ́ bá jẹ lè tán lálẹ́ yìí, á jẹ pa ni. Mi ò ní ọ̀rọ̀ púpọ̀ tí mo máa bẹ sọ. Wá jẹ díẹ̀ kó rí owó fi lélẹ̀. It's not your regular meat. Jẹ díẹ̀. Ó jẹ.
jẹ díẹ̀ náà ni kò fi taste gbà yà wá ìyó Jehovah Jésù Kristi Michael mímọ́ bàbá ẹ ṣàánú fún Àjọkẹ́ 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 bàbá ẹ pèsè tì mí username God bless you username God bless you username God bless you lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Ayé rẹ ti bàjẹ́ ní Sanjori. Ayé àwọn tó ń bọ̀ ní Sanjori. Ayé gbogbo yín ti bàjẹ́ lónìí. Ẹ wá dá padà. Kùránì mo fi gbé yín jẹ. Ẹni ṣàtìtì ṣámúlà àdáhìnà. Ṣàtìtì ṣámúlà àdáhìnà. Ṣàtìtì ṣámúlà àdáhìnà. Ṣàtìtì ṣámúlà àdáhìnà Lizzy Anjorin. Ṣàtìtì ṣámúlà àdáhìnà Lizzy Anjorin. Fàríkì jámúlà àdáhìnà Lizzy Anjorin. Fàríkì jámúlà àdáhìnà. Fàríkì jámúlà àdáhìnà Lizzy Anjorin. Ṣàtìtì ṣámúlà àdáhìnà. Ṣàtìtì ṣámúlà àdáhìnà. Fàríkì jámúlà àdáhìnà. Wákọ̀ dímúná. Ìlàmọ́ni. Wákọ̀ dímúná. Fájà Hálínà o. Àbáhámà sùn. Àbáhámà bò. Ẹ tuntun ní wákọ̀ dímúná. Wákọ̀ dímúná Lizzy Anjorin. Ìlàmọ́ni o. Ìlàmọ́ni. Fájà Hálínà o. Àbáhámà sùn. Wákọ̀ dímúná ìlà máa mi. Ìjọba ìdáwọ́ ìdílé ìdáwọ́ rẹ̀ délé. Fájà Hálínà wù àbáhámà sùúrà. Ẹ wọ́n ẹni mẹ́wàá rẹ̀. Ìlàmọ́ mi lò mèlè àmọ́ Wákọ̀ ní. dímúná ìlà máa mi. Fájà Hálínà o. Àbáhámà sùn. Fájà Hálínà wù àbáhámà Àbáhámà sùn. Wákọ̀ dímúná ìlà máa mi. Wákọ̀ dímúná. Ìlàmọ́ mi lò mèlè àmọ́ ní. Fájà Hálínà o. Gbogbo ẹni tó Àbáhámà dé sùn. yòókù láti tí ń bínú ẹni dáadáa pápọ̀ dímúná ìlà máa mi lù bìlẹ̀ àmọ̀lì. Fájà Lizzy Hálínà wù àbáhámà Anjorin. sùúrà. Wákọ̀ dímúná. Wákọ̀ dímúná Ìlàmọ́ mi lò mèlè àmọ́ ìlà máa mi ní. lù bìlẹ̀ àmọ̀lì. Fájà Fájà Hálínà wù àbáhámà sùúrà. Àbáhámà Gbogbo ẹni bá ti gbé aburú, gbogbo ẹni bá ti pè owó ojú abẹ tó pè ọ́ láìda àti gbogbo àwọn tó fẹ́ràn rẹ̀ wákọ̀ dímúná ìlà máa mi. Àmọ́ mi lò mèlè àmọ́ ní. Fájà Hálínà o. Àbáhámà sùn. Elizabeth Anjorin. Ìlà máa mi lù. Ọtí parẹ́. Fájà Hálínà wù àbáhámà sùúrà. Ayé rẹ ti bàjẹ́. Ìlà máa mi lù. Ọtí ṣòfò. Àìsàn Lizzy Anjorin kúbi tú. Ọtí kú. Bálé àdá Ẹ tún wá dá padà ẹni kúbi tú. Nùyìn náà lé àdá Kúbi náà àdá o. Bí àsìmọ́ ìlà ẹ̀ wọ́n lọ kú pẹ̀lú. Elizabeth Anjorin Lawali. Ọtí kú ọtí ṣòfò. Kúbi tú. Lizzy Kúbi Anjorin náà àdá o bí àsìmọ́ lé ìlà ẹ̀. àdá wò bí àsìmọ́ ìlà yìí. Ẹ tún wá dá padà ẹni nú Lizzy ìnú. Anjorin nùyìn Ẹ náà dá lé padà àdá ẹni wò nú ìnú. Nùyìn náà àdá o bí àsìmọ́ ìlà yìí. Nú ìnú. Nùyìn náà àdá o bí àsìmọ́ ìlà yìí. bí àsìmọ́ ìlà yìí. Kùtìlú. Kùtìlà Kùtìlà àdá o bí àdá wò àsìmọ́ bí ìlà yìí. àsìmọ́ ìlà yìí. Ẹni nú Àlàkùn tẹ́tí tí ìnú. sámúlà àdá yìí ná Lizzy Anjorin. Fàríkì jámúlà àdáhìnà. Nùyìn náà àdá o bí àsìmọ́. Ó yẹ ká kápẹ́ ẹgbẹ́ àbáwọn òbí Lizzy máa ṣe Anjorin. Ọmọ ṣẹ́tí tí sámúlà àdá yìí ná Lizzy. Àlàó mọ̀ parí ìjà. الله أنت الذي أمرتنا وأنتنا بإجابة وقد دعيناك ما أمرتنا وأجبنا كما وعدتنا لا زلزال ولا Allahumma fariki jamula àdáhìnà. Kúbi tú. Allahumma fariki jamula àdáhìnà. Lizzy Anjorin. Ó ti ṣòfò tọmọtọmọ. Ó ti ṣòfò tẹbítẹbí. Ayé rẹ ti bàjẹ́. àìrọ́n Bábù kan mí bọ́ lọ́hùn. ẹni àìrọ́n Lizzy Anjorin. jàbán Tàbán. Lizzy Anjorin. Àìrọ́n. jàbán Tàbá. umul amuru Umul amru. Lizzy Anjorin. amme
Ame. Ummul amuru. Ummul amuru. Ame. Ame. Iron. Nairon. Wọ́n ní Uzuhu Wagulu Zumalide. Uzuhu Wagulu. Lizzie Anjorin. Wagulu Zumalide. Solu. Lizzie. Wagulu Zumalide. Solu. Lizzie Anjorin. Wagulu Zumalide. Solu. Uzuhu Wagulu Zumalide. Solu. Uzuhu Wagulu Zumalide. Ẹ fẹ́ dànù. Ó yẹ tún fi bẹ̀rẹ̀ tún ní Uzuhu Wagulu. Wagulu Lizzie Zumalide. Àti náà bá gba pẹ́pẹ́ sára lókù. Gbogbo ẹni bá tún akúrú sí yín. Àtọ́gbàmí àti pẹ́ tí fẹ́ràn rẹ̀. Àbí káfẹ́ yóò bá dọ́dọ̀ rẹ̀ lókù. Uzuhu Wagulu Zumalide. Solu. Àwọn jẹ́wọ́ máa fà fún ọ. Ìyábọ̀ Òjó lọ pe àwa máa jẹ́wọ́ máa fà fún ọ. A sọ fún ọ pé àwọn òmùkọ́ mi mọ̀ ọ́ wáyé. Ẹ ṣe báyìí. Mo ń ṣe. Ibi yìí ṣe bí o, ẹ ṣe báyìí. Ẹ mú wá síbi ilẹ̀. Ẹ wá ní tàbátì yádà àbí ìlàbí wàtá. Ìsàjọ́rì tàbátì yádà àbí ìlàbí. Máa gínà alìmọ́lùhù wà mẹ́ àṣàbà. Máa gínà alìmọ́lùhù wà mẹ́ àṣàbà. Sílánà rasa kàlábì. Wọ́n mọ̀ ra tú wà mọ́lá. Bí ilé láyà bọ̀. Bẹ́ẹ̀. Ó yẹ tí wọ́n dá padà báyìí. Ẹ tún ní tàbátì yádà àbí ìlàbí wàtá. Lizzie Anjorin. Máa gínà alìmọ́lùhù wà mẹ́ àṣàbà. Sílánà rasa kàlábì. Wọ́n mọ̀ ra tú wà mọ́lá tọ́lá wọ́n. Ó yẹ tí wọ́n padà síbi ẹ padà síbi ilé. Ẹ káàbọ̀ padà. Gbogbo alárí nǹkan tí àwọn àfáà tí wọ́n ń kà lóríṣiríṣi lórí TikTok torí wípé ìjà wà láàrin arábìnrin kan tó ń sọ̀rọ̀ yẹn àti Lizzie Anjorin, so ó dẹ̀ kó àwọn àfáà jọ nígbé kan wá máa ṣépè fún Lizzie Anjorin. A ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wípé Allah olúwa ilé Kaaba ọlọ́run fún àwọn Saudi ni. Allah ò gbọ́ Yorùbá, wọ́n gbé ẹ̀sìn yẹn wá láti wá fi kó wa lẹ́rú ni. Ẹ̀yin náà rí pé gbogbo nǹkan tó ń ṣe yìí, kí ló dé tí wọn ò lè sọ ní èdè Yorùbá? Torí wípé Allah kò lè gbọ́ èdè yẹn ṣìgìdì ni, àti wípé Allah olúwa ilé Kaaba ni. Allah kò kí ń ṣe ọlọ́run Olódùmarè. A ṣẹ̀ṣẹ̀ máa sọ eléyìí, àmọ́ a ní láti máa mú àwọn nǹkan báyìí jáde fún yín kẹ́yìn náà lè máa rí àrídájú wípé ẹ̀sìn Islam irọ́ lásán ni. Wọ́n fẹ́ wá fi Fulanize wa, wọ́n fẹ́ wá fi Arabize wa, wọ́n fẹ́ wá fi colonize wa kí wọ́n lè gba ilẹ̀ wa. Ó ti ń fojú hàn kedere. Gbogbo nǹkan tí mò ń sọ yìí, gbogbo wa náà láti ń rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ rí wípé àìtí ìkófá ńlẹ̀ Ifá ti ń ṣe. Yorùbá, ìran tó ń pè Yorùbá ìran tó lọ́gbọ́n ni. Ẹ̀yin fún ara yín tẹ̀ sí Google. Top 10 most educated tribe in Africa. Tẹ́ ẹ bá ní Yorùbá ní ipò kíní, ẹ máa bá Yorùbá ní ipò kejì. Torí pé a ti jáde akàwé. Àwọn kan tí wọn ò kàwé, tí wọ́n kàn lọ kọ́ èdè elédè tó jẹ́ pé illiterate ni wọ́n. Àwọn náà wá ń fi ẹ̀sìn àti àṣà aláṣà, wọ́n wá fi ń darí ẹ̀yin tẹ́ ẹ kàwé, wọ́n wá fi ń darí gbogbo yín sígbó. Ẹ jẹ́ ká ronú, irọ́ lásán ni Islam. Allah ò lè ṣe nǹkan kan, ṣìgìdì lásán ni. Wọ́n fẹ́ fi gba agbára tá a ní nílẹ̀ Yorùbá, kí wọ́n gbé òfúùtù fẹ́ tẹ̀lé wa lọ́wọ́, kí wọ́n lè bá rí wa pa dáadáa, kí wọ́n lè bá gbalẹ̀ wa. Ó ti ń ṣẹlẹ̀ ní Sudan. Mo mọ̀ pé ní Sudan àwọn kan á ti jáde, wọ́n á ti máa sọ fún ọ pé ẹ̀sìn yìí irọ́ ni wọ́n fẹ́ fi gbalẹ̀ ní, wọn ò gbọ́. Wọ́n ti ń pa wọ́n báyìí, àwọn Lárúbáwá ti wà ń bẹ̀, wọ́n ti ń pa àwọn dúdú tó wà ń bẹ̀ báyìí. Ṣé ẹ dẹ̀ mọ̀ nígbé wọ́n ti ń sọ fún yín, wọ́n ti ń sọ fáwọn ọmọ Yorùbá, àwọn kan ní Sudan láti wá, àwọn kan ní ilẹ̀ Lárúbáwá láti wá. Wọ́n fẹ́ kó wa lẹ́rú fún wọn, kán lè bá rí wa pa, kán lè bá gbalẹ̀ wa. Ẹ wá jẹ́ ká túmọ̀ gbogbo ohun tí àwọn àfáà yìí tí wọ́n kà. Ọlọ́run má jẹ́ kọ́pọlọ mi lọ.
àwọn ọ̀tá wa yìí ìwọ Allah bá wa fọ́ àkójọpọ̀ wọn, àwọn ọ̀tá wa yìí dá àlámọ̀rí wọn rú, àkójọpọ̀ wọn bá wa sọ di yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n wá ní kóbìnrin yẹn máa sọ, òun náà ń sọ ní Lárúbáwá kó máa rìpíìtì ẹ̀, àwọn ọ̀tá wa yìí bá wa fọ́ àkójọpọ̀ wọn, àwọn irọ́ lásán. Wọ́n tún máa ń ka àyà kan náà nínú Quran yàtọ̀ sí tàbá tí àdáṣì máa débẹ̀. Quran chapter 25 verse 23 ó ní wàkọ̀dímìnà ìlà màmílùn min àmàlìn fàjànáhù haban mantura. Kí ni ìtumọ̀ àyà yìí? Ìtumọ̀ ẹ̀ ni pé àti pé a máa wá síbi ohun tí wọ́n ń ṣe níṣẹ́, a sì máa sọ di eruku tí wọ́n fẹ́ dànù. Wọ́n ní kó máa sọ bẹ́ẹ̀ pé gbogbo ohun tí Lizzy tó bá ti ṣe níṣẹ́ kí Allah kó bá wọn fẹ́ dànù. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Lẹ́yìn yẹn wọ́n tún wá bẹ̀rẹ̀ sí pọ̀ àwọn ògèdè kan, wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan ní èdè Lárúbáwá. Wọ́n ní bákan náà a pàṣẹ ikú lé yín lórí pẹ̀lú orúkọ Allah, kẹ́ ẹ kú pẹ̀lú orúkọ Allah. Àwọn ṣẹ́bi lé wọn, kẹ́ ẹ kú, aṣẹ́bi lé yín, kẹ́ ẹ kú pẹ̀lú orúkọ Allah. Wọ́n dẹ̀ dárúkọ Lizzy Anjorin, kẹ́ ẹ kú, kí Allah kó mú, kí Allah kó dè é mọ́lẹ̀, kí Allah kó sọ sí iná, ó yá kà sọ́wọ́, ó yá fẹ́ dànù. Àyàfi tí atẹ́gùn ò bá débi tí ìwọ Lizzy Anjorin wọ́n yá irọ́ lásán. Lẹ́yìn yẹn wọ́n tún ka tábàtì hádà ẹ̀tì máa gbọ́ tábàtì hádà abilahabi. Wọ́n ní Lizzy, wọ́n ṣépè fún Lizzy nígbè Lizzy kó o kú. Wọ́n wá ní tábàtì hádà, ọwọ́ abilahabi méjèèjì ti ṣòfò, òun náà ti ṣòfò, àtòun àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tó ṣe níṣẹ́ ó ti ṣòfò. Allah ò dẹ̀ ní ìrànlọ́rọ̀ níbi ìyà, ó máa wọnú náà. Kí ló kan tàbátì hádà abilahabi pẹ̀lú Lizzy? Tó gba àwọn nǹkan yìí yẹ kẹ́ ti mọ̀ pé Allah ò lè jọ lọ́run láíláí. Allah ṣìgìdì. Ǹjẹ́ ẹ̀yin ti rí ojúbọ Ọlọ́run Olódùmarè? Kò sójúbọ Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ẹnìkan ò lè rí, àmọ́ bó ṣe rí ibi gbogbo ló wà. Àmọ́ Allah ilé Kaaba ló wà. Táwa náà bá ń bọ Ògún, tá à ń bọ Ṣàngó, ẹ rí pé ojúbọ wà fún wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni Allah rí. Ẹ̀yin ọmọ Yorùbá, one of the most educated tribe in Africa. Àwọn kan dẹ̀ ń fi ẹ̀sìn Islam àṣà àti ìṣe Lárúbáwá wọn fi ń kó yín lẹ́rú. Irọ́ lásán. So lẹ́yìn tí wọ́n sọ ìgbélé, wọ́n dẹ̀ ṣàdúrà fúnra wọn. So gbogbo àwọn nǹkan yìí tí à ń ṣàlàyé fún wa, à ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn fídíòs wa ẹ máa bá wa share ẹ jẹ́ ká tú àwọn ọmọ Yorùbá lẹ̀ kúrò nínú ìgbèkùn. Torí pé tí a ò bá lè tèṣe àwọn nǹkan yìí, ṣe rá àwọn mùsùlùmí tó jẹ́ ọmọ Yorùbá yìí, àwọn náà máa rán sí wa pé kán wá pa wá, wọn ò dẹ̀ ní rí wa pa. Bá wa ṣe ń fi ẹ̀sìn Islam sílẹ̀, nǹkan tá a fẹ́ kẹ́ ẹ ṣe ní pé kẹ́ ẹ lọ máa dira, ẹ ṣòkígbẹ́, ẹ ṣe fọ́bọn, gbogbo ogun tẹ́ bá lè ṣe ẹ ṣe. Ìdí ni wípé àwọn arábì tí wọ́n bá sì rí pé ojú ẹ̀yàn ọmọ Yorùbá là bí àwọn arábì wọn ò máa gba ẹ̀sìn yìí mọ̀, wọ́n máa fẹ́ gbégbá ọ̀nà míì. Òun ni à ń pè ní ọ̀nà jihad, ọ̀nà ogun. So tó bá ti gbé wá lólógun, ẹ̀yin náà gbé fún wọn lólógun. Torí pé irin òun ni a fi ń lọrin. Wèrè la fi ń wo wèrè. Tẹ́ ẹ bá lọ ń ṣe sùn ẹgbẹ́, wọ́n máa pa gbogbo yín tán, wọ́n dẹ̀ máa gbalẹ̀ yín. Ṣé ẹ rí wọ́n ti pọ̀? Ilẹ̀ Yorùbá ilẹ̀ ẹlẹ́bọ ni, Ọlọ́run Olódùmarè ló dá wa bẹ́ẹ̀, ẹlẹ́bọ ni wá. Bùwọ́ tó bá ń ṣẹ̀sìn Islam, orí burúkú ni wọ́n ṣe, ẹlẹ́bọ là wa, olórí burúkú lẹ́yìn. Torí pé àṣà àti ṣe Saudi òun ni Ìsìláàmù kò ń ṣe tiwa. Ẹ fẹ́ mú wá, ẹ fẹ́ wá fi gbalẹ̀ wa, kí ló kan? A ní èdè Yorùbá, ẹ wá ní ká máa ka èdè Lárúbáwá, ṣé kan náà ni wá ni? Irọ́ lásán ni ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Tó ṣe kókó ń bẹ̀ tá gbọ́dọ̀ mọ̀ ní pé Allah ò kì í ṣe Ọlọ́run o. Ìwọ tó bá ṣì ń ṣe ẹ̀sìn Islam, orí burúkú ló ń ṣe o. Ìwọ tó bá ṣì ń kírun, òun kàn ń fìyà jẹra ẹni o. Tó bá ń gbàwẹ̀, o kàn fẹ́ para ẹ̀ dànù ni o. Ọlọ́run Olódùmarè ó dá wa ká wá gbádùn ara wa, ká gbádùn ara wa, ká dẹ̀ ṣèjọba ara wa, ká tẹ̀lé òfin ìlú tá a bá wà, ká dẹ̀ máa ṣe àṣà àti ṣe wa. Àwọn ará bíi wọ́n fẹ́ ká pa àṣà àti ṣe wa dì, ká máa mọ ìtàn wa, ká lè bá a parẹ́ máyé. Ọmọ
tí ò bá ti mọ ìtàn ẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ló ń ṣẹrú. Ẹ̀yin ò lè rí ẹni tó mọ ìtàn ẹ̀ tó mọ ibi tó ti wá kó wá ṣẹrú láéláé. Irú àwa báyìí jẹ́ lè rí wa ká ṣẹrú. Kò sí ohun tá àáfàá kan fẹ́ sọ, kò sí ohun tí pásítọ̀ kan fẹ́ sọ, á ti mọ̀ pé irọ́ lásán ni. Àáfàá tó bá sọ fún yín pé òdodo ní Islam, ẹ sọ fún kó lọ búra fún yín nídìí Ṣàngó, wọn ò bí, ó máa kálẹ̀ torí ó mọ̀ pé irọ́ lásán ni. Ẹ̀yin ọmọ Yorùbá, mo sọ yìí mo dúró. Means power. So nígbà tí àwọn Christians kan tí wọ́n fẹ́ ṣe kí ni wọ́n pè ní dunamis títí wọ́n ní pé power láì ṣe PDP. Now ìkẹta argon, ERGON. What does that mean? It means work. So to recap, teras, Greek, teras, wonders, dunamis, power, ergon, work. These three terms, they are used 286 times in the New Testament, the original manuscripts. Now, ṣé wá rí ní New Testament yẹn o? Àwọn kan wá translate these three words 25 times. Wọ́n translate sí miracle. So the question is this. Nígbà tí àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n mean ní miracle, who determines when these words become miracle? It is very simple. The person who decides what becomes miracle, or tó bá translate nǹkan yẹn sí miracle, is ẹni tó tún ìwé yẹn kọ, tó dà á kọ from the original manuscript, either Hebrew or Greek, to English. In the biblical worldview, tẹ́ bá wo Bible yẹn dáadáa, Yahweh is always at work in the world, ergon, maintaining and sustaining all things, sometimes powerfully, dunamis, or with wonders, teras. There is no special word for miracle. So, our pastors here, they came up with the word miracle. That word miracle does not exist in the ancient Near East of the time period tí wọ́n kọ àwọn ìwé, the initial manuscripts of it. So there is nothing like miracle. Ẹ̀tànjẹ ni. So go back and talk to your pastors and say, sir, this King James, NIV, JJV, all the V, whatever V is, tebani, sir, what is kí ni wọ́n kọ sí initial manuscript yẹn? Is there a word there that means miracle? There's none. 5 loaves and 5 loaves and 2 fishes, 5 loaves and 2 fish to feed 5,000. They play. Ìrọ̀lá ni. Bí Yahweh bó ṣe ọmọ ẹ̀ tó lè fẹ́ kùn pa jẹ nígbà tí wọ́n dẹ̀ gbé sórí igi tán tí wọ́n dúnbò ẹ̀ tó jẹ́ pé òun náà ló kó ẹbọ jẹ. Now báwo lèèyàn ṣe ní ṣe bẹ́ẹ̀? Odidi ọmọ títí ẹ̀ òun fúnra rẹ̀ tó lè ṣe bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní tẹ́yàn bá fẹ́ dáṣọ fúnyàn àbí tẹ́yàn bá fẹ́ paṣọ láró fúnyàn, wọ́n lè yàn wo tí tẹ́nìyàn wọ̀ sọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́. Now ẹ jẹ́ ká wo Deuteronomy orí 21 ẹsẹ̀ 18. Ó sọ̀rọ̀ nípa pé téèyàn bá ní ọlọ̀tẹ̀ ọmọ. Lójú ti tèmi, Yahweh yẹn nígbà tó fẹ́ gbé Jesus sọ̀kalẹ̀, ó rí pé Jesus yìí òun fún òun ní problem ọlọ̀tẹ̀ ọmọ ni. Ló wá wò pé kí ni mo lè ṣe sí ọlọ̀tẹ̀ ọmọ yìí? Nǹkan tó wá ṣe sí òun náà, irú ẹ̀ náà ló ṣàlàyé fún àwọn ọmọ Israeli ní Deuteronomy orí 21 ẹsẹ̀ 18. Ó ní bí ọkùnrin kan bá ní aláìgbọràn tàbí ọlọ̀tẹ̀ ọmọ
tí kò gbọ́ràn sí bàbá àti ìyá rẹ̀ tí kò sì ní gbà tí wọ́n bá ń bá a wí, bàbá àti ìyá rẹ̀ yóò gbá a mú. Ẹ máa wo ọ̀rọ̀ yẹn, wọ́n ní kán gbá a mú. Bí Allah náà ṣe sọ fáwọn èèyàn náà pé kí wọ́n gbáyàn mú. Wọn yóò mú wá fún àwọn àgbààgbà ní ẹnu ibodè ìlú rẹ̀. Wọn yóò sì wí fún àwọn àgbààgbà pé ọmọ wa yìí ó jẹ́ aláìgbọràn àti ọlọ̀tẹ̀. Àti ẹ̀gbọ́n yẹn ṣé wọn kó ti sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé tí bí ọkùnrin kan bá ní aláìgbọràn tàbí ọlọ̀tẹ̀ ọmọ, ókè, ẹ̀sùn kìíní àtẹ̀sùn kejì yẹn ó bára wọn mu, a mọ̀ pé yẹn ti wà ń bẹ̀. Ó tún wá ní kí wọ́n tún wá purọ́ mọ́ ọmọ yẹn. Ẹ máa gbọ́ o, wọn yóò sì wí fún àwọn àgbààgbà pé ọmọ wa yìí jẹ́ aláìgbọràn àti ọlọ̀tẹ̀, kò ní gbọ́ràn sí wa lẹ́nu. Àgbọ̀ yẹn, ọ̀jẹun àti ọ̀mùtí paraku ni. Kò sọ fún wa tẹ́lẹ̀ pé ọmọ yìí ń mutí o, kò sọ fún wa tẹ́lẹ̀ pé alájẹbọ́kọ̀ ni, ń pé ọ̀jẹun ni. Ọ̀gbẹ́ tọ́mọdé bá tiẹ̀ ń jẹun, kí lẹ fẹ́ kọ́mọdé ṣe? Ṣé ọmọdé ò ní jẹun? Ó wá ní kí wọ́n tún ka ẹ̀sùn méjì yẹn mọ́ lẹ́sẹ̀, ẹ̀sùn tọ́mọ yìí ò mọ nǹkan kan nípa rárá. Ẹ wá gbọ́ o, orí 21 lélẹ̀, ẹsẹ̀ 21. Nígbà náà ni gbogbo ọkùnrin ìlú rẹ̀ yóò sọ ọ́ ní òkúta pa, ìwọ yóò sì mú ìwà ibi kúrò láàrin yín. Gbogbo Ísírẹ́lì yóò gbọ́, ẹ̀rù yóò sì bà wọ́n. Ibi tí ẹ ti máa mọ̀ pé Yahweh yìí kò ní làákàyè, kò lọ́pọlọ. Mi ò tiẹ̀ mọ̀ nǹkan ọ̀rọ̀ ẹrú kí la lè fi Yahweh wé o. Àwa tá jẹ́ ènìyàn lásán, ká ti gbà pé ènìyàn lásán ni wá, jẹ́ pé Yahweh yẹn wọ́n lòun ní wọ́n ṣàpè gbogbo omi ní ilé ayé, wọ́n lòun ní gbogbo omi ní omnipotent, omnipresent, omni everything. Níbí yìí tó bá jẹ́ pé àwa ọmọ Yorùbá ni, tí wọ́n bá múyàn wá bá yín, Yorùbá bọ̀ wọ́n ní agbẹ́jọ́ apá kan dá, wọ́n lágbà òṣìkà ni. Ṣùgbọ́n níbí yìí àwọn òbí ẹ̀ wọ́n fẹ̀sùn kàn, wọ́n tún parọ́ mọ́. Àwọn àgbààgbà yẹn wọn wá lè béèrè lọ́wọ́ ẹ pé ọmọ yìí ìwọ náà wà, kí lo rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́. Yahweh o, ìyẹn ò kan Yahweh, ìyẹn ò kan Yahweh. Nígbà náà ni gbogbo ọkùnrin ìlú rẹ̀ yóò sì sọ ní òkúta pa. Bí wọ́n ṣe kọ sínú ìwé ni, èmi kọ́ mo kọ Bíbélì. I am reading it as it is, as you wrote it, as Yahweh gave it to Moses, because inú ìwé Deuteronomy la wà. Ẹ jọ bàbá wa Ẹgbẹ́rẹ́mìtì, ẹ ṣé gan. Ó ní nǹkan tí mo fẹ́ sáré add sí nǹkan tí Iron Man mọ́mí wa tó ń sọ lẹ́ẹ̀kan yẹn. She was saying something about I wasn't really on the show, but like mo gbọ́ part mo gbọ́ ńbẹ̀. I think she was saying tó bá ń sọ pé ṣé forgive? No, it's not forgive. Mà kí lẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yẹn pé ṣé forgive lẹ̀ ń sọ ni? No, pé thou shall not judge yẹn. Thou shall not judge. Yeah. So àwọn nǹkan tó ń gbé wá fún wa pé ká má don't judge gbogbo nǹkan. Mo wá fẹ́ fi lọ sí forgive your enemies, pray for your enemies. Ṣé mọ̀ pé àwọn enemies wa náà gbé Christianity wá fún wa? Àwọn enemies àwọn forefathers wa. Àwọn enemies àwọn ancestors wa. And that's why they have it in the book. We can't forgive enemies wa. Mi ìsẹ́ pé kéèyàn má lè forgive o, àbí kéèyàn má ní ọkàn tó dáa. Ṣùgbọ́n nǹkan tó fi ń ba ayé wa jẹ́ náà lélẹ̀. Once somebody mentions Jesus, there's no accountability. Kò sí nǹkan tẹ́ni yẹn ṣe. And you know what? One thing in Christianity is that Christianity will shame the victim. Okay, ẹnìkan ṣe nǹkan tí ò dá sí ẹ. Ọmọ ni àwọn òde forgive ẹ. And God said, wọ́n á bẹ̀rẹ̀ sí máa pa àwọn gbogbo àwọn Bible verses òfò àwọn òwe irọ́ yẹn. Wọ́n á bẹ̀rẹ̀ sí máa kàfẹ́ nìyẹn. To now make that person look bad. Ẹni tó ti ṣe nǹkan burúkú yẹn kò yẹ ká sọ fún pé kí lè tí wọ́n náà fi hurt èèyàn. Forgiveness
It's up to you. Sometimes forgiveness will take a day. Sometimes it will take 2 days. Sometimes it will take a month. Sometimes it will take years. Sometimes ó ti ẹni kò ní wá látọkàn ẹ pé ó fẹ́ forgive èèyàn. Olódùmarè àwa kò ní send àwa lọ sí hell fún pé tó bá fẹ́ forgive ẹnìkan. Toró lóró kan táwọn kan máa ń dá. Nísìn ẹni tí ó ṣe nǹkan báyìí fún àwa tó enslave wọn àwọn forefathers wa. Right now we're not using our educational system. We're not using our government system. We're not using our language. We're not using our own kind of, like, they are just running our lives. Our inventors are, because anybody tó máa ń pè pé ó máa invent, ẹ má bínú pé mo kúrò nínú nǹkan tá à ń sọ, but I just feel like I need to say this. Àwọn èèyàn tó máa invent, àwọn ni chosen ones. Àwọn tó yẹ pé bóyá ń rí, tó ń reveal àwọn nǹkan fún wọn in the dreams and stuff like that, àwọn ni inventors. Tẹ́ bá gbọ́ pé nìkan invent nǹkan kò ń ṣe pọ́lọ́pọ́lọ́ wọn nìkan náà fi ṣe o. They are connected to their higher self. But àwọn inventors wà nílẹ̀ Yorùbá wọn dà. They are under the bondage of Christianity. They are under the bondage of religion. So nǹkan tó rán wọn wá sáyé láti wá ṣe, they cannot do it. So àwọn people yìí wọ́n ti ṣe ìkà fún wa. Ẹ wá gbé Bible kan wá fún wa ń sìn ẹ kà fá wa. We the victims. And you are now going to make us look like awala forgive. Kò ní dá fún Yahweh, kò ní dá fún Bible, kò ní dá fún Jesus. This is one thing that Christians, they are so good at. Tó bá ti fẹ́ yí gbogbo nǹkan, wọ́n á ní kó forgive. Because one more evil ló wà nínú religion yẹn, and they always have to look for a way to make you the victim. Yahweh from the beginning, kí ló ń porúkọ àwọn ọmọ Adam and Eve, Cain àti Abel ló ń gbé good sacrifice fún. But Yahweh watch Cain tó pa Abel. Kò rí nǹkan kan ṣe sí o. Cain làwọn ọmọ wá dìde lára ẹ̀.